mo kí yín o ẹ ṣeun o gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ bàtí tẹ́ dúró tì wá tẹ́ wò pé ìkànnì kọ́kọ́kọ́ mi ìwò kan ní mí ìmọ̀ kọjá Bíkíá tẹlifíṣàn iná ò ní tanwó yín ajé ògúngún ní sọ̀rọ̀ bòjì yóò fi lè yín ṣe gbogbo ẹ̀ ní wá owó tì pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa rí náà ẹ máa rí ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń tẹ̀sójú Bíkíá tẹlifíṣàn ẹ wá gbọ́ o lórí ètò yẹn tó wá ìrí ayọ̀ níbẹ̀rẹ̀ tí máa ń pàdé ọ̀kan òjọ̀kan àwọn òṣèré tí wọ́n ti balẹ̀ tí wọ́n ti lápá àwọn òṣèré tó jẹ́ pé ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ kí ni tójú rí kí làwọn àṣeyọrí wọn kí làwọn ẹ̀kọ́ tá a lè kọ́ lára wọn àwọn táró wọn rẹ tá a fi ń rẹ sọ lórí ètò náà lẹ́tì máa gbọ́ lónìí ẹni tí ẹlẹ́ẹ̀fẹ́ rí ẹni tí ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹgbẹ́ ìgbádùn tí òun ni wàhálà tiwa làwa ṣe wá tẹkọ̀ létí tá yíká gbogbo àgbáńlá yìí wípé àwọn èèyàn mi ń béèrè báwọn fẹ́ gbọ́ nípa arákùnrin kan tí wọ́n ń pè ní Yomi Olorunlolaye ọmọ bíbí ìlú wo ni ìgbà wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ní ṣíṣe kí làwọn àṣeyọrí ẹ̀ tá a lọ gá ẹ̀ kí ni tójú ẹ̀ rí kó tó di pé ó dà bóǹgan ṣe wá dà lónìí ẹ já lọ pàdé Yomi Olorunlolaye lórí ètò yín ètò ìrí ayọ̀ ẹ ṣeun o ẹ já kọjá sórí kejì lọ́hùn ká pàdé alàgbà Yomi Olorunlolaye. bàbá wa ẹ bá ń dá akọrin fún gbogbo àwọn èèyàn tí wọ́n wò wáyé ká gbà ńlá yín. ẹ ṣe olótù orúkọ mi ni Ọ̀táòbáyọ̀mí Babátúndé Ebenezer Olúwatóyìn Olorunlolaye tí gbogbo èèyàn máa ń pè ní ìrèké oníbùdó. ìrèké oníbùdó ìrèké oníbùdó àwọn kan tiẹ̀ tún máa ń pè ní Yomi Olorunlolaye Yomi Olorunlolaye àti ìrèké oníbùdó àti Yomi Olorunlolaye àti Ebenezer àti káàkiri orúkọ tọ́lọ́run ní kẹ́ ẹ máa jẹ́ yìí nídìí iṣẹ́ eré orí ìtàgé náà gbogbo ẹ̀ ti wáyé sá. iṣẹ́ yìí ti gbé yín káàkiri gbogbo àgbáńláyé ẹ ti lọ ìlú òyìnbó ẹ ti bọ̀ ẹ ti dára ire ẹ ti rán ọmọ nílé ìwé ọmọ yín náà ti ń ṣoríire. ìbéèrè mi ni wípé ṣé babaláwo kan ló wo fá fún yín àbí pásítọ̀ kan ló sọ fún yín pé Yomi o lọ́ọ̀rẹ́ máa ṣiṣẹ́ eré orí ìtàgé àbí kí ló wá lóde tẹ fi múṣẹ́ ìlọ́kọ̀ọ́kan dùn báyìí. ẹ ṣe olótù iṣẹ́ tí ó wù mí láti kì í ṣe babaláwo kan kì í ṣe pásítọ̀ kan àmọ́ mo rí i pé iṣẹ́ tó wù mí ni láti inú ọkàn ìjẹ́ gbàdúrà sí Ọlọ́run jẹ́ kí kó rí bẹ́ẹ̀. ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ báwo ló ṣe rí. ṣé mo pé àwa ọmọ tí a bá ti ilé tálákà jáde kábíyèsí Ọlọ́run kì í dẹrùn torí ẹ̀rọ ni màmá tó bí mi lọ́mọ ń lọ gbà náà. ọmọ bíbí ìlú wo lálàgbà yẹn ni. ọmọ bíbí ìlú Kogi ni mí. Kogi. ní Ifẹ̀ Olókọ̀tún Ìyàgbá East local government. ó dà ẹ tẹ̀síwájú náà àbálọ ọ̀rọ̀ yín. ẹ dẹ̀ mọ̀ pé ó ní díẹ̀ mo fi gbélé Yorùbá because Kaduna náà bí mi sí ilẹ̀ Haúsá lọ́hùn àmọ́ mo fẹ́ràn iṣẹ́ gidi gan-an tó yẹ pé ìgbà kan wá ṣe dírẹ́fà àwọn ọ̀gá ńgbà náà ìgbà kan ló bọ́ọ̀sì là ń sùn tí ò sí owó àti gba ilé àmọ́ ṣá àforítì ìgbà mi wà tí ò ní sóúnjẹ bàbá. kábíyèsí Ọlọ́run. a lọ location gbà mí a ṣe máa pe àwọn ọ̀rẹ́ wa ní pé tọ̀ ẹ dákun ẹ ṣo lè sẹ́ǹdì owó mọ́tò sí mi. ẹ̀mí gba ẹ̀dẹ̀ ni kò tí ì sí pé à ń transfer owó so wọ́n máa transfer káàdì ni la máa tà la máa fi kó òmìnira wa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí pé atẹ́gùn ń fẹ́ díẹ̀díẹ̀. atẹ́gùn ń fẹ́ díẹ̀díẹ̀ atẹ́gùn tiẹ̀ ti fẹ́ ó ti dọ̀rọ̀ ó ti dọ̀la ọkàn ti ń balẹ̀ ó ti di wípé a gbọ́dọ̀ kábàbọ̀ ìyẹn ni ọ̀rọ̀ yín ti kúrò ní pé ẹ lọ wò wá mọ́ ó ti di wípé orí yín wà ń bẹ̀ ó dúró digbidigbi. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ojú ò ní tì yín sá ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò lẹ ti ṣe tẹ́yìn gangan ò lè rántí àbí ẹ lè rántí inú sinimá àkọ́kọ́ tẹ kọ́kọ́ ti kópa. ọ̀gá sinimá àkọ́kọ́ tí mo kọ́kọ́ kópa ní ìlú Ìlọrin ní Kwara State àmọ́ mi ò rántí táìtù ẹ̀ mọ́ torí ọ̀gá mi gbà yẹn ọ̀gá mi wọ́n ṣì wà láyé o Jagaban Alhaji Abdulfatai Adeniyi Dankazi ọ̀dọ̀ wọn ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà pa
àwọn ló kọ́kọ́ lò mí níṣẹ́ ìgbà tó wáyé iṣẹ́ kejì tí mo ṣe tí mo rántí dáadáa ní agbára obìnrin. Agbára obìnrin. Níbo ni Yomi Olorunlolaye jáde wá? Mo jáde láti ìlú Ìlọrin, Kwara State. Nínú iṣẹ́ wo lè rántí tẹ́ ṣe ń gbà náà lọ́hùn? Mi ò rántí táìtù ẹ̀ mọ́, but Alhaji Fatai náà ní iṣẹ́ yẹn nígbà náà lọ́hùn. Bàbá wa Fálà ló wá directed. About the 2004 or 2005 lọ tí mo sọ nígbà náà lọ́hùn. Lẹ́yìn ìgbà yẹn a ti wá lọ kópa nínú eré ẹ̀gbọ́n wa Ibrahim Adémọ́lá. Àwọn eré tó lámì, mo ti kópa láwọn eré kọ̀ọ̀kan náà, but àwọn eré tí ó lámì laka gangan tí táìtù ẹ̀ rinlẹ̀ irú mo kópa nínú Ta lóbìnrin, mo kópa nínú iṣẹ́ Ibrahim Táyà nílùú Ìbàdàn, kì í ṣe orí o. Ògo Òṣùpá àbí ewo ń bẹ̀? After Ògo Òṣùpá ya kan tó lámì laka báyìí ìtagun báìkì tá a ṣáà ṣe mo jáde nínú bẹ̀rẹ̀ náà. Then nítòsí bí mo wà ní òye ní sí oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọ́ akíyín ojú òní tì ẹ máa túbọ̀ tẹ̀síwájú. Ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbé wa tí ẹ̀ ń wò wá wo ètò yín Ìrì Ayọ̀ níkànnì BKI television yìí, ẹ ti dámọ̀ ẹ rí pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ pẹ́. Kí wá ní tàbá béèrè lọ́wọ́ ẹni gbàtẹ́ bẹ̀rẹ̀ ṣe orí ìtàgé yìí, ẹni kò sówó ó lọ́jà yìí ó ṣe bákan bákan, ìyàwó làwọn tó bí yín kọ sí. Ẹ ṣe sà, nígbà yẹn bàbá mi wọ́n kọ́kọ́ wò pé ìlàpọ̀ ò fẹ́ serious ni. Àrùn ẹ̀ lọ léèwé ó kàwé oníṣẹ́ ìlú fẹ́ ṣe. Àwọn dó bàbá mi láìkí orin ní church wọ́n gbà yẹn ní ẹ̀kọ́ àwọn máa ń kọrin, wọ́n máa ń jó, kíní yẹn wà lára wọn. Bọ̀mọ́ wọ́n pé orí ìtàgé church ní dáàdì máa ń ṣe ń gbà yẹn, ẹgbẹ́ mi try ti tẹ̀síwájú. But dáàdì rí pé kò lè dẹrùn nígbà náà because a lot of people ló wà nídìí ẹ̀. But tó wáyá màmá mi ṣáà máa ń support ìgbà mi àwọn ló máa fún mi lówó má jẹ́ kí dáàdì ẹ̀ máa wò, máa travel máa lọ. But lónìí pàtàkì dáàdì àwọn ọ̀rẹ́ wọn bẹ̀rẹ̀ sí pé mo máa rọ́mọ ẹ̀ lọ́jọ́ pé mi làwọn try àti mú orúkọ wọn yẹn kí n má bàjẹ́ kí n lè túnṣe. Lágbára Ọlọ́run orúkọ bàbá náà ò sì ní bàjẹ́, àti yín náà ò ní bàjẹ́, àwọn ọmọ yín náà ò ní bàjẹ́. Àmín àtẹ̀yìn náà. Ẹ ṣé bàbá wa. Ìbéèrè mi ó wá lé síbi ẹni fẹ́ àwọn èèyàn abọ́gbòrò la béèrè lọ́wọ́ àwọn èèyàn pé arákùnrin tí wọ́n ń pè ní Yomi Olorunlolaye, àwọn èèyàn kan ní Yomi yẹn ó fẹ́ràn obìnrin púpọ̀, àwọn kan ní kò fẹ́ràn obìnrin, ẹnìkan ní ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ kẹ́yìn béèrè lọ́wọ́ ẹ̀ o, ìyàwó ẹ̀ fẹ́ tó bíi 8 ní kí ló dé ẹgbẹ́ bá dá wọn lóhùn wọ́n ló pọ̀ pé wọ́n jí ẹ sùn wọ́n jí ẹ wo. Ẹ ṣe olóòtú ṣe rí irú ìbéèrè yẹn kì í ṣe pé mo fẹ́ràn obìnrin àmọ́ mo láìkì èèyàn ní around mi, ìṣọkùnrin ìṣọbìnrin. Wọ́n ẹ mọ̀ pé irú iṣẹ́ tá à ń ṣe náà sà kò sí ẹ lè segregate pé má sùn mọ́bìnrin torí obìnrin nìyá mi, obìnrin ló bí Jésù Kristi, obìnrin ló bí Ànábì wa sallallahu alaihi wasallam, obìnrin náà nìyàwó tí mo gbé sílé, mo ti wá bímọ obìnrin. So lẹ́nu kẹ̀yìn fẹ́ràn obìnrin sí. Mo fẹ́ràn obìnrin. Lórí gbogbo level náà ńkọ́? Mo kò fẹ́ràn obìnrin. Generally. Ọ̀gá o. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín nídìí iṣẹ́ ọjọ́ wo lẹ rántí tínú yín dùn pé Ọlọ́run Yomi Olorunlolaye mo dúpẹ́ lóòótọ́ Ọlọ́run gbọ́dọ̀ láyé tí ẹ rántí tínú yín dùn gan. Ìjọ́ tí inú mi dùn jù tí mo jọ pé Ọlọ́run wọ́n ló nílé ayé lóòótọ́ níjọ́ tí mo ṣe ìrèké oníbùdó torí stage play ni mi dẹ̀ study theatre art bizard mi mo ṣe course school. Wọ́n wá ń ṣe audition ní Ifẹ̀ pit theatre àti UI. Ẹ máa bàbá wa Professor Kọ́lá yẹ̀wọ̀ náà gbogbo àwọn ìgbàlagbà yẹn pọ̀ ń bẹ̀ so wọ́n ti ń pick àdẹ́ṣe fún Champs ni àwọn Champs ni company tó ṣe ATM fún gbogbo àtàn náà wọ́n ṣe ó dàgbé Professor Olóṣèlú ní káwọn really rí ẹni tó jọ ìrèké oníbùdó. Èmi ò dẹ́ ṣe performing arts student láti ìlú Ifẹ̀ bá ṣe pè ní Ìbàdàn ìgbà yẹn mo ṣe gbé Ìbàdàn ṣó lè dé sí Ifẹ̀ lọ́la yes daddy ọdún máa dé débẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ṣe wọ́n gbé script ìrèké lé mi lọ́wọ́ èmi náà pẹ̀lú gbogbo àwọn àgbààgbà yìí bàbá mo wá bọ́ sí kọ́nà kan mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀tọ́
wọ́n lọ nílé ayé lọ́tọ̀ lọ́ fi mímu míìtì irú àwọn bàbá wa Professor Fẹ́mi Ọ̀ṣọ́fisàn àwọn Dr. Túndé Awósanmí àwọn tó ka ìwé ní tíátà gbogbo àwọn àti Tóyìn ní Ifẹ̀ àwọn bàbá ọ̀jẹ̀ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi lè dárúkọ torí àkókò ìjọ inú mi dùn jù pé sọ èmi náà lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí mo ń wò àtàwọn tó kọ ìwé most of them they are writers pé so mo lè ṣiṣẹ́ pẹ̀lú báyìí so ìwà dùn kó má rọ hàn ọjọ́ wo ni iṣẹ́ yẹn sun pé kí n ṣiṣẹ́ tíátà ìgbọ̀n ṣe bí mo kúkú kàwé jẹ́ kí n padà sí nǹkan tí mo lọ sí skul járe. ìjọ tí ẹ̀ẹ̀mejì ní sà àkọ́kọ́ ìjọ tí mo ń lọ sí Ọ̀yọ́ mo ní mọ́tò kan tí mo ń tì káàkiri mo bá dé Jóbèlè ẹ́ńjì mọ́tò bá knock gbogbo owó tó wà ní ọwọ́ mi ń jọ ẹ̀ 1,500 kábíyèsí ẹ́ńjì mọ́tò sì knock gbogbo owó tó wà ní báńkì mi 15,000 ẹ́ńjì mọ́tò knock ìbẹ̀yìn ló wá ṣú mi wá bójú òkè omi bọ́ torí mi rẹ̀ tí mo lè pè tó máa rẹ́ńjìn fún mi èmi wàá mọ̀ pọ́ náà fi yẹn ṣe nǹkan kan tí mo fẹ́ lọ gba orí kan bí kan kábíyèsí Ọlọ́run ẹ̀mí yẹn ni pé kí n padà sí Ìbàdàn ẹ̀mí yẹn ni pé kí n lọ bá Tóyọ̀sí Adésànyà torí mo fẹ́ lọ gba script lọ́wọ́ ẹ̀ ẹ̀mí mọ̀ kí wọ́n ń yaṣẹ́ ní ìlú kan tá à ń pè ní Abúlé Oṣó lọ́yọ̀ọ́ bàtí màá débẹ̀ ọlọ́ṣà ṣẹlẹ̀ fi rí mi nínú iṣẹ́ àǹtí mi Faith Balógun Williams mo fi ṣe Síjú Adé mo ṣe bí dìde níbẹ̀ báyìí èmi àti ó fún mi láǹfààní láti bá ògbóǹtarìgì olórin Saheed Òṣùpá bàbá wa Saheed Òṣùpá ṣiṣẹ́. kábíyèsí Ọlọ́run. mo wá ń lọ sọ́yọ́ ni mọ́tò mi bàjẹ́ torí èmi fẹ́ lọ gba script lọ Tóyọ̀sí Adésànyà ìpàdé máa fi dé Jóbèlè ẹ́ńjì mọ́tò knock. kábíyèsí Ọlọ́run. gbogbo kó tó wà lọ́wọ́ mi láyé lọ́rùn tí mo nínú wọ́lẹ̀tì mi ní 1,500. kábíyèsí Olódùmarè. gbogbo owó tó wà ní bank mi láyé lọ́rùn mo ní 15,000. ó ga o. wọ́n á wo significant ẹ̀ pé 1,500 ní àpò 15,000 on the 15th ní táyà ní ẹ́ńjì mi knock lóṣù yẹn. àwọn àbọ̀rọ̀ yìí bọ̀ àwọn èèyàn ń gbádùn ẹ̀ lé. omi wá lé sí mi lójú torí mo mọ̀ pé kò sẹ́ni tí mo lè pè tí ara ẹ́ńjì fún mi ọmọ fi mọ́tò yẹn lẹ́bẹ̀ẹ́ mo wá wọ kóró pé mo lọ bá wọn ní Ọ̀yọ́ bàtí màá fi débẹ̀ ẹni tó fẹ́ ṣe róò yẹn kò sí nílé ọ̀nì kí Elédùmarè wá ní pẹ̀tọ̀ kí n ṣe àdẹ̀jọ́gbẹ́ lọ́wọ́ náà lé mo fẹ́ wà nínú Síjú Adé ti màmí Faith Williams. kábíyèsí Ọlọ́run. tí iṣẹ́ yẹn dẹ́ oní tó tún bí jáde àmọ́ ìyá pé mo padà lójú ọ̀nà mo lè má rí àǹfààní àti ṣe ìyẹn ìdákejì tẹ́tú bí mi tó pa mí lẹ́kún jù níjọ́ kan ni a wà ní Abúlé Oṣó yẹn náà ọ̀rẹ́ mi ló fi mọ́tò tiẹ̀ gbé mi lọ síbẹ̀ ó wá di alẹ́ ó wá ń sọ fún mi pé Yọmí mi ní lè gbé a padà torí ọmọ tí ó wá bá mi láti skul kò fẹ́ rí ẹnì kankan ìyẹn obìnrin ni o. Ọlọ́run o. ó ti wá bọ́ sí late hour bàbá location bọ́ sí lọ tọrọkàn mi ti balẹ̀ pé ẹni tó gbé mi wá ó máa gbé mi lọ padà. ó ṣàfimílẹ̀ ó gbé báàgì mi ó gbé fún mi báyìí mo máa ń pọn báàgì káàkiri mo wá gbé sí ẹmọ àwọn parun tó máa wà ní abúlé tá a máa fi ń jókòó mo wá jókòó sílẹ̀ mo wá gbórílé omi yẹn wá ń wá lákọlákọ mo wá ń hu bí ọmọ kékeré mo wá gbórí sókè ẹ̀mí kan ní fiṣẹ́ ilẹ̀ ọkàwé ẹ̀mí kan ní ara sacrifice tí o gbọ́dọ̀ ṣe ni èlé máa mú ẹ débì kan bàbá ìjọ yẹn mo fẹ́ sọ̀rọ̀ sí Elédùmarè ọmọ tó gbọ́ pé oorun gbé mi lọ. ibẹ̀ yẹn lẹ sùn mọ́jú. mi sọ mi ẹ máa gbọ́ lọ́hùn igwe ní fi lè gbàgbé ọláyà igwe dọ̀la bàbá wa mi lè gbàgbé wọn dọ̀la mẹ́ta àṣà àwọn náà ti sùn gbàgbé sínú mọ́tò lẹ́yìn níbi inú gbóta tí ń ṣe tóró ti rí bàbá wọn wá tẹ síìtì wọn sùn lọ àwọn ló wá ń kọjá lọ wọn tọ́nà sí mi lóru yẹn bí around 11:30 lóru Yọmí kí ló ń ṣe ń bí mo ní bàbá wọn já mi lẹ́ni kò sí ìwọ wá wa mọ́tò ti rẹ àwọn ẹ̀wọ̀n tẹ́lẹ̀ dùnmọ̀ rẹ̀ ṣe mo ṣe kó sínú mọ́tò bàbá yẹn àti ìdí orí afárá la bá ọ̀rẹ́ mi tó já mílẹ̀ tí mọ́tò bàjẹ́ ẹja gbàgbé torí orí afẹ́fẹ́ la wà torí bàbá gbé ọmọ ìyókù ẹ̀ṣẹ́ aṣáfi ọ̀rẹ́ mi lẹ̀ sílẹ̀. Ọlọ́run ọba àrà dákunjọ́ náà àánú ẹ̀ fi ayé kálukú wa dára ire ẹ wá gbọ́ o ẹ̀dá tó ń tàn láì ní ìtàn irú wọn ìfẹ́ tán ẹ lọ bèèrè lọ́wọ́ gbọ́ àwọn tó gbòkè wò lónìí pé kí ni tí wọ́n ti là kọjá ó fẹ́ dọlọ́rọ̀
ó fẹ́ dọ́lọ́lá ó fẹ́ wà nǹkó gíga ìwò fẹ́ là kankan kọjá ní tiẹ̀ ìjà máa bẹ́ẹ̀ tó ìbọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń pariwo ó fẹ́ dàbí Yomi Ọlọ́run ló láyé ó fẹ́ dàbí Yomi Ọlọ́run ló láyé ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ nífẹ̀ẹ́ lọ rẹ̀ gbé ní tí ò yẹ kó gbé mi torí kó fẹ́ dàbí Yomi Ọlọ́run ló láyé ìmọ̀ràn ó lẹ́ gbà wọn. bàbá ṣẹ́rí gbogbo tí èèyàn máa dà láyé oníkàlùkù ti kọ́ bẹ́ẹ̀ sì wà nígbà mi gbúdọ̀ ìṣèlára yín torí àti kọ́ bí tẹ́yìn máa ti bẹ̀rẹ̀ títí àti kọ́ tí máa ti bẹ̀rẹ̀ títí ọ̀tọ̀ gbà máa ń kánjú gbogbo everybody ló ní time tiẹ̀ àkókò oníkàlùkù àti kọ́ ó wá depend lórí iṣẹ́ tá a bá ṣe fara ṣe sí tá a ṣe sí ní a ṣe wá sí wàá mọ́ wá sí i àtàwọn àbúrò wa tó ń dé wúrúwúrú kíákíá náà wúrú tó lè answer ni táwọn fẹ́ nìyẹn ti wọn. bọ̀ kò lè last torí iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ àwọn kan á ní iṣẹ́ ayé tọ̀ ìbá gbogbo ayé ìwé ìbá iṣẹ́ ayé ni ìbá o ẹni láti rúbọ fún wọn náà ò lẹ bọjọ́ tẹ́ ẹ̀ rí jẹ ìjọ tẹ́ ẹ̀ rí múnú iṣẹ́ yìí wọ́n tó wá rí pé ẹ tó wá dókè tán àwọn kan jẹ́ kí n fà bọ́ ẹ̀ lè bọ́ torí pé ẹ ti rúbọ fún wọn kẹ́ tó gòkè ẹ ti ṣe gbogbo sacrifice sùúrù náà nì mo fẹ́ dàbí lágbájá ọmọ nǹkan tán bí àwọn ìbejì kan tán bí nínú kan bàbá wọn lè là bákan náà ọ̀dà kí ni káwọn olólùfẹ́ yín máa retí lọ́wọ́ tá a wà yìí. a ṣe ṣe sinimá kan kékeré èmi àti ìyàwó mi torí oní tíátà ni ìyàwó mi náà ìyẹn Fadékẹ́mi Olorunlolaye ìyá kìkì oní tíátà ni ó ṣe parí iṣẹ́ kan níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí Tọ̀míwá ní táìtù yẹn Tọ̀míwá iṣẹ́ tó dà mí lákàá ni. káwọn olólùfẹ́ yìí ká gbogbo àgbáyé kọ́ máa béèrè fún ọ ṣé wàá lè fa àǹfààní yẹn fi nọ́mbà tí ẹ gbé tí kì í ṣe lè ti bí ó gbé kẹ́ bá fi nọ́mbà yẹn lẹ̀ fún àǹfààní ẹ wo gbàgbọ́ fọ̀rọ̀ wá ẹnìkan lẹ́nu wò lórí ètò yìí náà ni ó ní àní títorí àwọn tí ó máa dà wá láàmú ká bá fi nọ́mbà wa lẹ̀ torí pé nínú àwọn tí ó dà yẹn láàmú àwọn tí ó ṣe wá lóore náà ló ti bẹ̀ jáde wá mo ṣe ń sọ pé bẹ́ẹ̀ bá bá yọ̀ǹda nọ́mbà yẹn inú wa dùn púpọ̀. 070 34 71 43 48 àbí 080 33 20 59 10 àbí àbáwá kò sí tí mẹ́ẹ̀ẹ́ta kò sí tí ò ní jẹ́ gbogbo ẹ̀ kò sí bá a ti máa tó gbogbo tí kò bá kú ìkan ní kú ẹ fún wa bàbá 080 àwọn olólùfẹ́ yìí náà tún gbọ́ báyìí 080 30 30 40 40 83 83 93. 93. So lórúkọ ilé-iṣẹ́ Bikia Film Academy tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí ìrí ayọ̀ lórí Bikia TV tó ta gbangba yìí kárí ta gbangba yìí kárí wọ́n ní ká fún un lẹ́bùn kékeré bá a dúpọ̀ púpọ̀ lọ́wọ́ Bikia TV. Bikia TV iléeṣẹ́ yóò lè jóná o àmín mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọ̀ ẹ̀yà máa ròkè o olóòtú ẹ̀yin náà àwọ̀ ẹ̀yà máa ròkè ayàwòrán wa náà iléeṣẹ́ ẹ̀yin náà àwọ̀ ẹ̀yà máa ròkè o ẹ̀ ní ṣíyà torí pé kí ni ó ní ayé mọ̀mọ́ gbà o ayé mọ̀mọ́ gbà ayé mọ̀mọ́ gbanigbani kúkú bí ọtí. ẹ bá ń fa Hausa kí gbogbo àwọn olólùfẹ́ yín Hausa káàkiri àgbáńláyé. káyì mutum na na gaisuwa wallahi ka gane ko ka kalo tifi wani ba kira tifi kenan ere ayo kai ka shigan gariya adabo. mo kí mo nígbà pé ẹ gbádùn alàgbà Yomi Olorunlolaye inú yín dùn ayọ̀ yín kún nínú ilé yín lẹ́ẹ̀dẹ̀ yín ní gbogbo tí ẹ ti láǹfààní àti máa wò mí ká àgbáńláyé ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wà lẹ́ẹ̀dẹ̀ yín àtẹ̀dẹ̀mí náà tí mo já tọ́kùn ètò ló kọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ àtòdarí ìkànnì Bikia television àwa náà ń kí n pẹ́ ṣe o kò wáyé tí ì tán ẹ̀yin náà tẹ̀ sójú ẹ̀ ẹ sọ fáwọn èèyàn yín káwọn náà tẹ̀ sójú ẹ̀ ẹ sọ fáwọn èèyàn yín káwọn náà tẹ̀ sójú ẹ̀ ẹ ṣí àyíká gbogbo àgbáńláyé kígba yóò lè mọ̀ pé Bikia television aṣíwájú làṣíwájú a máa jẹ́ alọ́pọ̀lọpọ̀ yín pé ti gbádùn àlejò wa fún tèmi ara òní ní àní wára wa tì ẹ mọ ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ abẹnàwò ẹni tó bá ní kẹ́ mọ́ bọ̀ ó lẹ́yìn òní bá o ẹ máa wà láyọ̀ àtàlàáfíà
ká tó rí aláyọ̀ ká má dòdò dì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ ẹ ṣé púpọ̀.